tó bá ti wá ṣe ètò bá dẹ̀ ẹ má wọ̀rì mo ti bọ́ sí láì báyìí ó yá so ẹ wò bá sì stop àti aṣọ kankan náà bá fi bẹ̀rẹ̀. wọ́n stop aṣọ kan jẹ́ ká ṣe. ó yá ìyá mi ẹ ká kọrin Yorùbá national anthem. ìyá jagun sísá Yábọ̀ ẹ ká kọrin Yorùbá national anthem. àwọn nọ́ọ̀sì ń kánjú ni nọ́ọ̀sì ń kánjú wọn náà fẹ́ máa lọ ẹ máa kọrin Yorùbá national anthem. àwọn nọ́ọ̀sì wọ́n fẹ́ máa lọ a máa fún ìmàmì ẹ ti fi dídé yẹn. Caroline. Ẹ jọ àwọn nọ́ọ̀sì wa fẹ́ máa lọ tó kọ́ tó lọ a máa kọrin Yorùbá nation wa tó dábà kan tán bá ṣe wà yìí gbogbo tẹ bá rò bẹ ní pé ibi la wà a ti ń dé ìlú òyìnbó ọ ti ń rí wa. gbogbo àgbáyé ló ń rí wa o bàbá wa Ìgbòho ṣà wọ́n ń rí wa o bàbá pọfẹsọ Bánjí Akíntóyè wọ́n ń rí wa. tábà ń pariwo wọn lè gbọ́ wọn tá à ń sọ ẹ jẹ́ ká ṣe létò ẹ jọ. nítorí tiwa náà láti nítorí yíyan ìyá mi láṣẹ gbé wá a máa fún yín ẹ ṣáà ti sùúrù a máa fún yín. tí ó bá kárí a máa gbé wá ìyá máa gbé wíwà jọ àwọn tó kàn bá kú tó ti gbà. ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká orí orílẹ̀-èdè wa Yorùbá kàdé. ẹ dúró mà ẹ má bínú mà o ẹ jẹ́ dúró ẹ bá kú ẹ. ó yá. Ẹjọ́ gbogbo wa kọ́ la dìde o. Ẹ jẹ́ ká dìde nítorí Ọlọ́run. Nítorí ìpè òṣè wa lè lẹ́yìn. Ṣiṣẹ́ kájọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò. Iṣẹ́ wa ń tẹ̀síwájú.
ẹ bá wa jókòó ká padà sí ìwọ̀n ẹ jọ̀wọ́ ẹ bá wa jókòó. sísà wa mo rí pé ń bá wa ṣe ìfúnpá láti gbà ọlẹ ti bẹ̀rẹ̀. láti bí aago 9 ààbọ̀ láàárọ̀ yìí tó gba àwọn ìyá yìí padà gbogbo àwọn ìyá wa ìṣọ́ ti ṣe. wọn pátá ló ti ṣe. gbogbo àwọn tá a ti ṣe wọ́n lé ní 5 àti 2 tí a mọ̀ sí 140. 140 lẹ́ni yìí tí ẹ ti ṣe fúnpá fún lẹ́ni. kí wàá níṣẹ́ ní kọ̀ǹplénà tí wà láàrin wọn. kò sí àwọn kan wà tó jẹ́ pé ìfúnpá wọn lọ síkàlẹ̀ advice wọn àgbà wọn nímọ̀ràn àwọn nǹkan tí wọ́n á máa ṣe àwọn míì ti wà lórí oògùn a tún bá wọn sọ̀rọ̀ pé kán kọ̀ǹtínú oògùn wọn kán má ṣe àwọn tó ti wà lọ hospital sọ fún wọn pé kí wọ́n tún kọ̀ǹtínú láti máa lọ sí hospital. ṣé ẹ̀rín báyìí ó ti bẹ̀rẹ̀ nìyẹn láti àárọ̀ ni wọ́n ti ń ṣe o. sára àwọn nǹkan àǹfààní tó jẹ́ pé Yorùbá Nation máa ṣe tá bá ti gbà lélẹ̀ tó jẹ́ pé ìlera tó pé ní pípé àwọn máa ṣe tó máa jẹ́ lọ́fẹ̀ẹ́ tó sì rí apá máa gbó lọ́wọ́ anybody. iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni gbogbo ilé hospital ọ̀fẹ́ gbogbo wọn nílẹ̀ Yorùbá ọ̀fẹ́ ni bàbá dọ̀rọ̀ tí nígbà wo lọ́wọ́ ẹ̀ máa rántí pé táàmì yẹn náà iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ làwọn ìyá wa tí wọ́n lọ ń gbà yẹn lórí ẹgbẹ́ látara nǹkan tó bá jẹ́ àlùmọ́nì wa la fi ń ṣe láti ní anybody lára bóyá máa jẹ́ ní ọ̀nà náà bá gbé orílẹ̀-èdè yìí. ẹjọ tó bá yẹn ń gba vẹ́ẹ̀sì yẹn ká máa wọ̀ ọ́. ẹjọ máa kó jẹ́ aláriwo gbogbo ala máa gbà. àwọn tí ó bá ti rí gbà. ẹ máa wọ̀ ọ́ bá ṣe ń fún yẹn máa wọ̀ ọ́ ẹ máa wọ̀ ọ́. Iṣẹ́ wa ń tẹ̀síwájú o. Obìnrin ajìjàǹgbara. Iṣẹ́ wa ń tẹ̀síwájú. Obìnrin ajìjàǹgbara. Iṣẹ́ wa ń tẹ̀síwájú. Obìnrin ajìjàǹgbara. Iṣẹ́ wa ń tẹ̀síwájú. Obìnrin tuntun ajìjàǹgbara. Obìnrin tuntun ajìjàǹgbara. Iṣẹ́ wa ń tẹ̀síwájú. Agbára Ọlọ́run gbogbo wa la máa jèrè ọmọ wa. Orílẹ̀-èdè Yorùbá tí gbogbo wa ń fẹ́ á tẹ gbogbo wa lọ́wọ́. Wọn ò ní gbà lẹ́yìn wa. Lágbára Ọlọ́run ọba Ọlọ́run tó ń jẹ́ kí gbogbo wa péjọ ní àánú ẹ̀ pẹ̀lú fẹ́ kò ní fi kú ya gbogbo wa lójijì. Iṣẹ́ wa tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ wa. Ọlọ́run gbé agbára fáwọn obìnrin púpọ̀. Tí a bá wo obìnrin tí ọkùnrin bá ń bẹ Ọlọ́run fún oṣù mẹ́ta ní orí àdúrà kan tí obìnrin bá bẹ Ọlọ́run ní ìjọ́ mẹ́ta pé Ọlọ́run máa ń tètè gbọ́ àdúrà obìnrin. Ìdí ni pé àṣẹ wà lẹ́nu àwọn obìnrin. Ṣé rí iṣẹ́ yìí ó ti di iṣẹ́ àwọn obìnrin? Ìyà tó ń jẹ àwọn ọmọ wa àwọn ọmọ akàwé ìyá onírú ìyá oníyọ̀ ọmọ akàwé àti ríṣẹ́ fọ́mọ pẹ̀lú owó tá a ná kò ní síṣẹ́. Àwọn ọmọ akàwé ọmọ odidi graduate a máa gun ọ̀kadà a máa ṣiṣẹ́ tó ṣó yẹ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo àbùtẹ́ ìrírí àwọn ọmọ níwèé ṣó yẹ bẹ́ẹ̀. Ìdí nìyí ó wá yẹ kí àwọn obìnrin ká wá mọ̀ pé àwa nìkan yìí kàn nítorí pé àwọn ọmọ àwa la rọ bíbí àwọn ọmọ àwa la dóònà ọkùnrin ṣiṣẹ́ o ṣùgbọ́n àwọn obìnrin ọdẹ ìyàtọ̀ bá wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí ìdìbò wa ó ní agbára kò wá yẹ ká tún náwó lórí ọmọ káwọn ọ̀kan náà tó yẹ kó bí wọn báà náà ṣe ti tiwa ni bọ́mọ á máa sọ pé báwo là á ṣe fẹ́ rí àwọn ọmọ wa tá a náwó nínú báwo la ṣe fẹ́ jèrè sí ọmọ tó bá rí iṣẹ́ báwo ló ṣe máa rántí ìyá ẹ̀yìn ló yẹ pé a gbọ́dọ̀ jọ jìjà yìí Ọlọ́run á dẹ̀ fún wa ṣe àṣìlágbára wa agbára Ọlọ́run ọba tó dáa àti àwọn obìnrin mo mọ̀ fún ṣíṣe ni Ọlọ́run á fún wa ṣe obìnrin ajìjàǹgbara obìnrin tuntun ajìjàǹgbara aṣínílẹ̀ lérí o ó yẹ bá mi Okunlọlá Adéọlá Okunlọlá Adéọlá. ok wọ́n ní lè kéré fáwọn. aláòkè Victoria àwọn míì náà ṣáàtì máa jẹ ó máa ràn ní màmá ó máa bá yín mu. Olúwaṣọ̀yà Dorcas.
oyin kan wọn tó bá kọ̀ wọ́n. Oyè Dìjì Kẹ́hìndé. Sayabo, I'm going to Ayinde Bọ́lá. Ayinde Bọ́lá. ẹ jọ gbọ́dọ̀ bá jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká jókòó, gbogbo ala máa gbà, gbogbo ala máa gbà. Àwọn tó bá kọ́ máa korúkọ ọmọ mú a máa gbé mi wá. Ẹ jọ gbogbo ala máa gbà, ẹ ṣé gan. Yes ma, ya mi. Yẹlẹ ma ya mi. Yes ma. Ọjọ́ Friday I think. Ma. Tíjọ́ mẹ́jọ àbí tíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. Bẹ́ẹ̀ ni tíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún máa kó mi wá. Bẹ́ẹ̀ ni màá máa kó aṣọ mi wá. Yes ma. Ẹ ṣé o ma. Yes ma, ya mi, ẹ ṣé ma. Bẹ́ẹ̀ ni màá máa kó aṣọ wá tí ó bá ti tó bẹ́ẹ̀. Yes ma, ya mi. Àlàáfíà ló wà, àwọn kan wà pẹ̀lú wa bá ń wò nǹkan tá à ń ṣe báyìí. Ìyá mi. Ẹ dúró ẹ máa ṣe fún ẹ ṣì ní sùúrù. Okay ma. Okay, Mrs. Ruth. Okay ma, Mrs. Ruth Adedoye. Ẹ wá ó yẹ ká wá gbà ẹ̀bùn ṣe la bísí ni. A máa sọ fún wọn, máa sọ fún wọn. Okay ma, okay ma. Máa sọ fún wọn. Okay ma, okay ma ya mi, okay ma ya mi. Ẹ ṣe nǹkan Easter nurse. Ẹ dápò èmi lẹ́ẹ̀pa o, ẹ má fún mi ní. Ẹ bá wa join ìyá wa o, kí ẹjọ́ ṣiṣẹ́ yìí. Mo sọ fún ọmọ ní kó join ní kẹjọ ṣiṣẹ́ yẹn papọ̀. So kọ́ lè kó àwọn èèyàn wá fún yín. Ó kà wọ́n kọ́ ti lọ báyìí. Wọ́n ń padà bọ̀. Tí ìfòyè tó bí o. Àwọn méjì ló wà lórí Kálẹ̀kọ̀, àwọn nínú iṣẹ́. Oyè tó bí o. Kí ló ń bọ̀ sí? Patrick Ìfẹ́ṣẹ́. Alade Comfort. Alade Comfort. Gbogbo ẹ̀ ní sẹ́ńsáì. Sílẹ̀ ìjọba láti pàṣẹ. Alade Comfort. Alade Comfort. Adéwọlé Elizabeth. Adéwọlé Elizabeth. Eléyìí tóbi jù. Àwọn kan ló Kékeré kan tẹ gbà lẹ́nu. àwọn tún wá kékeré lẹ́yìn. Àrí tó máa lọ ẹ̀sìn àwọn ẹlọ́gbẹ́lẹ́ ìlú tó. Adélékè Bùnmi. Adélékè Bùnmi, dídé dúró. Ẹ bá gbẹ̀dọ̀ Adélékè Bùnmi báyìí. Ṣé ìtọ̀nù mi tí mo wọ̀ tóbi? Eléyìí ó wà òkè mà. Adélékè Bùnmi. Hello. Ẹ gbà Adélékè
wọ̀ ẹjọba ṣé ń gbà yẹn gbogbo àtà ń bá sí. mo ti wà lóṣogbo báyìí àti wà ní mítì lọ́wọ́ báyìí. ẹ wọ Adéwálé la wà Adéwálé. wọ́n mẹ́ ẹjọ́ àdúgbò ní ẹ bá mi. Adéwálé nàmbà 9 Adéwálé street Alékúwàdò Adéwálé street Alékúwàdò nàmbà 9. Alékúwàdò ní ẹni ẹtí kọ̀tẹ̀. Ṣé Adélékè bò méjì gbà? Ó ti gbà. Adéwálé street ní Alékúwàdò. Adéwálé street nínú Adéwálé lọ́rọ̀ ẹ̀gbá kíndàpọ̀ wọlé Akínlàdé lẹ́gbà wọlé lẹ́gbà ti gba Akínlàdé wọlé ibi owó tagba àbá ibi transformer títí ọ̀dàgbà ìṣẹ̀dá yẹn lẹ́gbà ti wọlé síbẹ̀ ẹ máa rí yàn á máa jáde sí ibi 3 story bíi owó tagba ẹ̀. Àwọn ọjà àkọ́kọ́ ti wà ó wà ó ti fẹ́ bá wọn gbà sẹ́lẹ̀ wọn. Balógun Ọlátúndùn. Ẹ̀ka ẹ̀ o. Balógun Ọlátúndùn. Lẹ́yìn tó máa fi tẹ́lẹ̀ ìkọlẹ̀. Àríre máa pọ̀ Dèbórà. Ìyá olókì. Ẹ jẹ́ wá gbàgbé àríre máa pọ̀. Kí lórúkọ màmá mi? Àríre máa pọ̀. Kí lórúkọ wọn? Alátúndùn. Èmi ti dúró kìtì gbà láàrin wọn. Ẹyẹ mákẹ́. Adédọ̀yìn kí ló tẹ̀lé? Àríre máa pọ̀ Dèbórà. Ẹjọ́ báyìí ẹ máa wọṣọ yẹn máa báyìí ń gbà ẹ máa wọ̀. Adélékè sí kí ẹ máa wọṣọ Yorùbá nation aṣọ Yorùbá nation aṣọ Yorùbá nation ẹ máa wọ̀. Bẹ́ẹ̀ni wọ́n á lè ya fọ́tò pẹ̀lú ẹ̀yìn náà ni. Kí lórúkọ? Ẹ máa wọṣọ yẹn ẹ máa wọ̀. Obìnrin tuntun ọ̀jìjà ń gbára. Ẹ pè jáde kó o gbórúkọ yẹn. Ẹni sùúrù. Ẹ̀fọ́ para akọ́rọ́ mi. Ó yẹ wá. Kí lẹ wí? Láti yẹ. Ó yẹ wọ̀ ẹ bá wa wọ̀. Ẹ lọ jókòó.
Adérìkọ́ òòrè. Sinyabola Veronica Sinyabola. Ṣé wọ́n ti máa kẹ́ Sinyabola? A ti máa kẹ́. Ẹ máa wọ̀, ẹ má ṣe ń fún yín, ẹ máa wọ̀. Ọ máa fún yín, ọ máa fún yín, ọ máa fún yín. Ẹni kí wọ́n wọ̀ ọ́ kọ́ wọ̀ ọ́, ẹni kí wọ́n wọ̀ ọ́. A máa pè yín, a máa pè yín mọ́mì. A máa pè yín. A máa kọ́ṣọ́ ẹ̀ máa rí. Làwọn ọ̀bọ̀ súnmọ́lá. Làwọn ọ̀bọ̀ súnmọ́lá. Ó ti bọ̀, ó ti bọ̀. Làwọn ọ̀bọ̀ súnmọ́lá. Ẹ jẹ́ ọ̀bọ̀ aṣọ yẹn o. Ẹ bá wa wọ̀ lọ́wọ́ sí ìgbà. Gbogbo àgbáyé ló wò wá, gbogbo àgbáyé. Yálì, àti débẹ̀, àti débẹ̀. Àwọn tó ti wá, àwọn tó ti wá ló wà. Èrò pọ̀, èrò pọ̀. Kágbára náà.
náà ṣe báyìí lágbára náà wọn lọ́wọ́ fún wa ṣe lágbára náà. Ṣáàrí báyìí. Ẹ jọ gbogbo wa gbogbo àgbáyé ló ń wò wá gbogbo àgbáyé ló ń wò wọ́n tá a ṣe nígbà yìí lábá ń pariwo nígbà wọ́n tá a sọ ìyá yìí pọ̀ òṣì yìí pọ̀ ọ̀tá bá sọ ìbà yìí ló máa mọ̀ wọ́n tó ń ṣe wá ẹ ká farabalẹ̀. No, we are saying this thing here, life for the ṣe ń gbọ́ wọn ní wọn láriwo pọ̀ ẹ jọ Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá ẹ̀yà mi ẹjọ́ gbogbo ọ̀rọ̀ lágbàáyé sọ wípé ariwo ti pọ̀ jù wọn láwọn ọmọ ọmọ tó ń ṣẹlẹ̀ kí wọ́n lè pariwo nígbà wọn tó ń ṣe ẹjọ́ ká tẹ ẹjọ́ má bínú ẹjọ́. àwọn tó ti jẹ́ àwọn tó ti rí àwọn pàṣípò ló ti ń pariwo. I know my princess. Lágbára o. Yorùbá nation. No going back. No going back. Àjìjàgbara àwa bẹ́ẹ̀. Ẹ bá kí bàbá mi Ìgbòho ṣàwọn rí yín báyìí. Bàbá mi Ìgbòho lórúkọ Jésù níbi tẹ́ wà yẹn ayọ̀lẹ́ padà wá bá wa lóṣogbo. Àṣẹ. Àwa ti yín rè lóṣogbo. Àṣẹ. Àjọjà ló bẹ̀ yín. Àṣẹ. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ má fi ọkọ lónìí? Wọ́n wá dúró sí ní àpòpá. Ìjọba ti mọ́ mi kà. Everything my love is able to go. After the verse, you give them something, and you not give them anything. No, I will just provide ordinary menu. I don't know if they are
what they will eat. That's just it. Let me know you understand. What we are doing is not about politics. It's about freedom. How it talks about freedom is individual collective work. That is the main reason why we need to volunteer ourselves and put them together and not easy to move forward. So we are still thinking that are we going to get something? Is what we do, our efforts, we brought something meaningful. Says who? Money and rights. That's when she should go to jail. No. Who says so? Is it Mama? No. Mama is the one. The only one I never know see it. Who is the only one? You know something. If they are saying that, definitely it's for politics. But we are not for politics because it's that we are fighting for our unborn generation. It's not about money. We have been collecting money for several years. What are the benefits? We are still dying in starvation. So this one is our fighting for our rights. As I'm talking to you now, I'm coming all the way from Lagos down to this place. No any soldier, no any police can intimidate me anyhow because I know my rights. And because I'm indigenous citizen of Yoruba land. So they can't deal with me anyhow. So they'll just give me my way to fast. That is what we have lost in Yoruba land. That is why you see the police intimidating us. Soldiers intimidating us. No rights in Nigeria. Because any small thing is money. 150, 1,500, 2,000. Is that how you survive? So it depends on our effort. Now, these people want their freedom and they give it to them. It's not by money. Anything comes from money is a slavery. If you get Yoruba nation now, I will not come here if you don't come and do any position. If I do this for politics, I will be seeking for maybe something for you. And this thing has no any that we need to just give out. So it's one of our brother that is doing all this. Only one person. But if you can see the encouragement, you can know that yes, okay, yeah, let's try to create maybe entrepreneur. You understand? Maybe like supporting people in terms of loan, in terms of creativity, all kind of things can come out. You understand? There's a gradual process. Your work will tell. Just come here today now. You don't know the kind of so that's what causes it. So it's not about money. It's not about even if it is about food. Just many, but that's not what you're eating for life. There's still future. Even coming generations to come that will still hold it. So that's what we are here for. Just for the liberation of the people, for the freedom of the people, for which we have a say in our land. That anybody will just come and be intimidating us. That's just the way it is. Thank you. Yes, sir. Àwọn tí wọ́n ti kọ́ nípa wọ́n sì máa tí wọ́n bá ti rí vẹ́ẹ̀sì gbà lẹ́nu tọ́pọ̀ máa ṣe mítìnì mi wọ́n máa ṣe ètò fún vẹ́ẹ̀sì wọn ṣé yẹn èmi ò tí wàá lè sẹ́jọ́ mi ò mọ ètò tí wọ́n bá ń bí but ẹ jẹ́ ká wọ́n sì máa ẹbí coordinator ẹ má bínú màá yá mi. Ohun tí ò yé àwọn ènìyàn ni pé gbogbo wa àtàwọn tó wá lónìí tó ṣẹ̀ṣẹ̀ wá lónìí wọ́n fẹ́ gba aṣọ ẹ bá wa sọ fún ọ. ṣé ń gbọ́ ẹ bá wọn sọ̀rọ̀ pé ọ̀rọ̀ aṣọ bó ṣe báyọ̀ ṣe fẹ́ ọ̀rọ̀ aṣọ sí bíbá. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ kọ wípé láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Àwọn retí àti gba aṣọ. Aṣọ Yorùbá nation. Aṣọ Yorùbá nation. Ọ̀sẹ̀ àwákà àti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìjẹ́ ẹ̀ẹ́dógún lórúkọ bá ti wà ní òwe. Bẹ́ẹ̀ni. Yàtọ̀ sáwọn tòní àwọn ló ń fún láṣọ. Àwọn ni wọ́n fún láṣọ. Àwọn bọ́dẹ̀ ṣẹ̀wá délé ní. Wọ́n fẹ́ gba aṣọ. Ṣé ẹ bá ṣàlàyé fún ọ pé aṣọ tí wọ́n di next time? Ẹ máa là ṣaṣọ Yorùbá nation ni. Aṣọ Yorùbá nation. Lọ́fẹ́. Obìnrin tuntun àjìjàngbara. Obìnrin tuntun àjìjàngbara. Lábẹ́ àsíá princess ọmọjọjú ọlá blog. Ọmọjọjú ọlá blog. So ẹ bá wa sọ fáwọn èèyàn wa tó wá lónìí wọn ní sùúrù aṣọ tí wọn náà ń bọ̀. Ó ń bọ̀. Ẹ̀yin yà wá lẹ máa tà láti wá bá wọn sọ̀rọ̀ báyìí kí gbogbo lè gbọ́ dáadáa. Ẹ jọ megaphone tẹ̀gbẹ́. Ìmúra yẹn ni wọ́n mú wá. Ṣùgbọ́n nígbà tá a dé lónìí, iye àwọn tó wá ẹni tá a ṣẹ̀ṣẹ̀ wá lónìí ẹlẹ́ni ọgọ́rùn-ún. Ìfọwọ́ ṣe bí ṣe wá pé sọ́ọ̀tọ̀ nínú èyí tó kó bá ga mọ̀tárì ẹ̀ka pàtà ṣèpàdé òní. Wọ́n wá jẹ́ pé èèyàn ti bọ́ ìjọ
lónìí a ní òòrùn bẹ́ẹ̀ sí àgbà lónìí náà nípa àgbẹ̀bẹ̀ ìlú wà lónìí òdebì kankan tó wọ́n ti rí jẹ ẹ̀yìn tẹ́ ẹ wá lónìí. ẹ jọ ṣé gbogbo orúkọ ti wà ńlẹ̀ ṣé orúkọ ti wà ńlẹ̀ ẹ jẹ́ ká kọ orúkọ lẹ̀ o. Okay ma. Àwọn tó ń ṣe méjì tẹ́lẹ̀ ní kọ́kọ́ ń pè. Orúkọ àwọn tó gbogbo wa ní oníṣẹ́ ìjọba ìbájọba ní ìjọ. Ó bá wá lọ́jọ́ ẹ̀yin tẹ́ ẹ wọ́n lónìí. Orúkọ ní ti lọ tá ṣètò wá fún ẹ̀yin lẹ́nu àgbà fẹ́ẹ̀sì. Ẹni tó bá tún ṣàwá ní lọ́rọ̀ ẹ̀dọ́gbọ̀n òde. Á tún ṣàṣàpọ̀ orúkọ rẹ̀ lẹ̀. Ó tún di ìgbà padà. Ẹ fún wọn ní àwọn tó ti gbọ́ ọkùnrin mi láti mú un. Àwọn tó wà tí mo sọ fún ẹ máa lọ ẹ máa lọ. Ìyá fẹ́ bá wọn sọ̀rọ̀. Wọ́n dàgbọ́n náà ń pè pẹ̀lú orúkọ ni wọ́n náà ń pè pẹ̀lú orúkọ ni wọ́n bá yín mọ́ mi. Ẹjọ mọ́mí ẹgbẹ́ àtọ́yẹ púpọ̀ àwọn tó bọ̀ fẹ́ẹ̀sì ọkùnrin àfọ́tò kan tó lọ o ṣé wọn ti lọ. Ẹjọ wọ́n orílẹ̀-èdè Yorùbá ẹjọ gbọ́ tó bá gbọ́ fẹ́ẹ̀sì ẹ̀yẹ ká dúró ẹ̀yẹ àfọ́tò ẹ̀yẹ ká yà fọ́tò ká tó lọ o àwọn tó bá gbọ́ fẹ́ẹ̀sì ẹ̀yẹ ká dúró ká tó yẹ. Àwọn tó bá ti gbọ́ fẹ́ẹ̀sì ẹ̀yẹ ká dúró ká yà fọ́tò ká tó lọ o. Àwọn tí a gbọ́ fẹ́ẹ̀sì ẹ̀yẹ ká yà fọ́tò ká tó lọ o. Ṣé àwọn tó gbọ́ fẹ́ẹ̀sì?
tẹ̀ ń pè lọ́gbà best. Bí àwọn èdè mo pè tí mo máa ń pè mọ́ pẹ́sẹ́ntì. So ìyókù àwọn tí wọ́n ráàyè wá tó kọ́ wọ́n wà ní ìlú ló yẹ káwọ́ fún màmá. Àwọn àwà kò fún wọn létà. Ṣùgbọ́n àwọn tòní ìyá ọdún 100. Ọmọ tó mi sọ ní sí gbogbo àwọn tí ẹ̀yìn ń pè best. Ṣé báwọn ẹni wọ́n fún ní best? Ṣó lẹ́ni bọ̀dì tí wọ́n korúkọ tí wọ́n fún ní best? Ẹni ò wá máa bá ṣe wá ṣe bí mo kú. Àwọn tó wà níbi. Kò sí gbogbo àdúgbò orúkọ wọn ẹlẹ fún bẹ́ẹ̀. Ẹ̀ka sọ fún wọn tí wọ́n lè ro fi yàrá sí àná. Jẹ́rí ìgbọ̀dọ̀ ìbá ti tèmi tí arúgbó ti pọ̀ jù rẹ̀. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ lọ sọ́dọ̀ àgbàlagbà máa ń lọ ayé ẹ̀ lọ́wọ́. Ṣé ò ní ìyàwó tó? Àwọn ẹni tó bá fún ẹjú rẹ̀ jẹ́ ẹyọ fọ́tò. Sọ fún wọn tí àṣẹ àwọn láti ṣe wọ́n. Ẹjọ́ gbogbo ẹni tó bá fún ẹjú rẹ̀ jẹ́ ẹyọ fọ́tò. Àwọn àyàfọ́ tó máa pọ̀ ní àwọn àti ìyàwó ẹ̀yìn ìjọ lórí ilé ẹjẹ́ àyàfọ́ tó papọ̀. Ẹ jọ̀wọ́ máa ń mú pé ìwọ bá sì wá láyìí lọ. Gbogbo ìyá mi ṣe ti gbàgbọ́ ní bẹ́ẹ̀sì ẹ máa ń lọ. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ní ẹgbẹ́ tó. Máa ní kí àwọn yẹ ìwà pọ̀ ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ ọ̀ṣọ́. Ẹ máa bọ̀ ọ̀ṣọ́ ẹ máa bọ̀ báyìí. Ẹ jọ ẹ máa bọ̀ báyìí ẹ jọ ẹ yẹ mi. Ẹ máa bọ̀. Ẹgbẹ́ fásitì ló kù wá ẹgbẹ́ wa. Àti omiyo. Òkè ni àwọn mẹ́ta wà náà. Àwọn nìyẹn, àwọn ọlọ́pàá pátájọ́ wà yẹn. Àwọn nìyẹn. Wọ́n ń sọ̀rọ̀ nígbà ẹlẹ́yìn kan. Bàtà wọn nìyẹn. Àti ìyàbọ̀ rẹ̀. Jágbé ọmọ abẹ́jọ́ kò sí ìgbà rẹ̀. Àti wà mí 9:39 láti àárọ̀ àwọn tó bá fásitì lọ. Òun náà la fẹ́ já abẹ́ yọ kí ní ká fi ya ọkọ̀ tó lọ. Àwọn àkọsọ àwọn sì ya fọ́tò tó dé bá àná pápọ̀ àkọsọ. Ẹ yàgò lọ́nà ẹ̀ṣọ́ ẹgbẹ́ ra òsì. Ọ̀rí bá wù ẹ̀ kì í ó ti fomi sọ ń láyà. Ẹ lè rà yá yìí. Àbí bẹ́ẹ̀sì
ẹ má wọlé ẹ máa gba vẹ́ẹ̀sì yá mi ẹ má wọrí ẹ máa gba vẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì máa ń bọ̀ ẹ máa gba. ó yá. káwa fi ju àyà fọ́tò báyìí. Bàtà tó kó mi lọ. Ibi àwọn tí ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà kó ló yé mi wọ̀ wá. Àwọn náà wá. Àwọn náà wá mọ́tò. Àmà snap pẹ̀lú ẹ̀ bí wọ́n fẹ́ ya fọ́tò pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ ya fọ́tò. Ó yà fẹ́ ya fọ́tò bẹ́ẹ̀.